A dúpẹ́ o, àwọn aláàbò ní ìpínlẹ̀ Kwara ti gba olórí ọba tí wọ́n pa sílẹ̀, ọwọ́ wọn sì ti tẹ àwọn afurasí 13. Ìkànnì Digi Naija Television lẹ́wà, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti máa bá wa tẹ subscribe button yín. Tí ẹ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara ní ọjọ́ Thursday, ọjọ́ kìíní oṣù kejì yìí, níbi tí àwọn ajínigbé ti ya wọ ààfin ìlú Koro ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, tí wọ́n sì pa ọba Olusegun Aremu, tí wọ́n sì jí ìyàwó rẹ̀ olórí Ìyábọ̀ Aremu gbé pẹ̀lú ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Fẹ́rànmi. Ní báyìí, àwọn aláàbò ìpínlẹ̀ Kwara ti gba àwọn méjèèjì sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n ti lò ọjọ́ 4 ní bùbá wọn. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara PSP Adéyẹmí Adétóhùn ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 6 oṣù kejì yìí, ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn aláàbò yìí ya wọ inú igbó ní alẹ́ ọjọ́ Monday ọjọ́ 5 oṣù kejì yìí tí wọ́n ti gba olórí àti Fẹ́rànmi sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ẹ máa pàdé wa ní ìkànnì Digi Naija ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́rú Wednesday fún ìròyìn tó ń lọ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ sì má gbàgbé láti máa bá wa tẹ subscribe button yín. Rukayat ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Digi Naija Television.